Africa Content TV. Ọbí ẹsẹ̀ kí ni? Kì í mú nǹkan. Tọ́ba wá kàn ọkọ̀ kàrá ìgídá pé kọ́sá sàṣẹ tọ́ba jọrọ àfikà kan tó báyìí tọ́ba fi ṣe báyìí bẹ́ẹ̀ ọ̀tàn. Èrí sẹ́nu. Gbogbo ẹ̀yin àbá àdá ẹni máa fi ọwọ́ náà ẹ̀yin tí kọ̀ọ̀rọ̀ yín ọ̀dà. Allahu Akbar. Wa ma nafsun illa yuba'idu mawlida. Àbá wo ni ó sọ fọ́lọ́ nǹkan rọ́jò tọ́lọ́wọ̀n bá rọ́jò táwọn tẹnu wọn rùn. ويدين المنايا للنفوس تقرب. Ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. wọ́n lọ jagun wọ́n wá kó àwọn mùṣírikù náà àwọn olùṣẹbọ wọ́n kó wọn lẹ́rú. Nígbà táwọn wá kọ́ lẹ́rú Mọ̀dínà àwọn mùsùlùmí wọ́n wá máa tíì tí wọn ìṣekúṣe ni wọ́n ń ṣe wọn nígbà tó wá hàn sí ànábì wá jáde sí wọn. Ànábì ní intense yìí burú. Ànábì wá sọ wọn pé sẹ́yìn ọmọ pé ní inna abna al-mushrikina akhayarun. Allahu Akbar. Gbogbo àwọn ọmọ olùṣẹbọ tẹ́ ń ṣe ṣekúṣe yìí ẹni ẹ̀sà ni wọ́n. Tó bá mú ànábì ó sí ọlọ́run ayẹyẹ gbọ́ ànábì dáadáa. Sallallahu alayhi wa sallam. Àbá àti kéwọ́ ọ̀bá yé kọ́ padà sódò àbá àtọ́kọ́ ọpọlọ tún kéwọ́ kọ́. Tàbí wà fún àmì tó kú dáadáa. Wọ́n ṣe ọlọ́run pé gbogbo àwọn ọmọ olùṣẹbọ tẹ́ rí akhayarun ẹni ẹ̀sà mọ̀ ni wọ́n. Allahu Akbar. Bẹ́ẹ̀ bá délé bàbá wẹ Yẹmí Ẹlẹ́bùbọn lónìí yóò bá àfọ ọmọ níbẹ̀ tí ò sínú ní àfáà mi wọ́n sì tí ò sínú ní àfáà mi nínú Ẹlẹ́bùbọn. Àwọn àfáà kan wá wíwí kúbi lórí Facebook wọ́n wíwí kúbi lórí nẹ́ẹ̀tì ẹ padà sọ́dọ̀ àwọn tí wọ́n kọ́ yín pé kéwù tá kọ́ yín ọ̀yànjú. ويهدين المنايا للنفوس تقربوا ويهدين المنايا للنفوس تقربوا. Nígbà tí mo fi kọ́ fadé lórí pẹ̀tẹ́sì tó dé tí bàbá ń ṣàdúrà fún tèmi wá dóko tí mo wá ń fara rò bọ̀dá mi káàbọ̀ sí dáadáa ló dé. Bàbá wa wá sọ fún pé mọ́fì ń tọ́ lọ kọ́ yìí àtẹ̀yẹ́tọ́ ọmọ tí mo kọ́ kó lè fi jẹ́ èèyàn láyé ni o. Iṣẹ́ ọwọ́ lásán ni o. Iṣẹ́ ọwọ́ ni o. Bọ́ ọ bá fẹ́ jẹ́ èèyàn àbí tọ́ bá fẹ́ sin lọ́hùn kó kọjá sí mọ́sálásí. Allahu Akbar. Torí ẹ̀ mo fi sọ ní màrúfù níjọ́ tí mo bí ọ àwọn àfáà lọ́wọ́ sọ ọ́ lóko. Allahu Akbar. Bọ́ ọ bá fẹ́ sin lọ́hùn ṣé kí ni? Lọ́wọ́ mọ́sálásí. Àwọn bàbá wa kọ́ mọ́sálásí gbogbo ẹ̀yin tẹ́ wá bí tẹ́ bá ti tán ẹni bí ìlọsókè ẹ̀ kà mọ́sálásí àwọn bàbá wa lókè. Allahu Akbar. Bọ́yà bá wá lórí àwọn bàbá tiwa tọ́ ọ bá bá Ọlọ́run àtànábì wá àwọn bàbá wọ́n mú ọ lọ bí Ọlọ́run àtànábì wá. Tọ́ bá jẹ́ pé ayé lọ wá kàdébí náà sáfẹ́ ráyé mo fẹ́ lu ayé àwọn bàbá wọ́n mú ọ lọ dífá wọ́n sì gbé ọdọ́ ìdí ògún pé ibi tí wọ́n ti wá ayé rè wọn àbá wa fún ọ lórí ìdí adìẹ mbẹ tọ́ bá yá ká máa béèrè màlúù nítorí kẹwàá lójú ẹ̀ yìí. Wa ma nafsun illa yuba'idu mawlidan ويهدين المنايا للنفوس تقربوا. Bẹ́ẹ̀ bá wọnú ilé wa tó bá ní wèrè ni ó yí lórí wọ́n ní sọ́ọ̀rì àwọn bàbá wọ́n mọ̀ ọ́ lọ di bìlísì àwa náà ti ní ìwé ta ti bìbí àkàlẹ́ lẹ́nu. Bẹ́ẹ̀ bá dénú agbódà mẹ́tẹ̀ẹ̀ta ọba ti kàn mọ́sálásí ó kóògùn ó sì kan kínní ọkàn náà ló fi yó. ويهدين المنايا للنفوس تقربوا. Ìkànnì mọ̀ máa wòran Wo TV náà ni ẹ̀ tí ń wò wá báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ gbọ́ láti ẹnu ẹni tó jẹ́ àbúrò Murphy gangan ẹni tó tẹ̀lé Murphy ọmọ ìyá ọmọ bàbá ẹ̀ òun náà ni wọ́n ń sọ bí gbogbo nǹkan ti ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìlú Òṣogbo gẹ́gẹ́ bí Murphy ti ṣe rí àtò tí kò yí àwọn èèyàn nípa Murphy òun náà ni wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ fún wa yìí ẹ ṣe púpọ̀ yín lólùfẹ́ wa rẹ̀ ẹ máa bá wa kàlọ́ láti kànnì mọ̀ máa wòran Wo TV òun náà ni ẹ ti ń wò lọ́wọ́ báyìí. Tí o ti cross border. Tẹ́ ẹ̀ máa fẹ́ ń tọ́ la yé àtọ̀run láàrin bí ó torí. Tẹ́yìn bá ti lé nọ́ọ̀sẹ̀ tó bá fi lé cross border tó bá fi lé dá kọjá ó ti bọ́ sáré kìí àmọ̀ nù. Allahu Akbar. Bàbá wa pé èèyàn kan tí wọ́n pè lágbájá òótọ́ jẹ́ òó tí máa ń sáré lọ dá wọn lóhùn tí ọba tí ì dé bọ́dà wọn tí Murphy bá rí i wàláhì làásì mọ̀ fúnfọ̀ ṣe kí ni mọ̀ fúnfọ̀ dá padà. وما نفس
إلا يباعد مولدا. kì í sì ṣe téèyàn máa wá tàdé kí ẹ tàdé fún mi látàrí ọ̀rọ̀ àtàdé kọ́. àásán ní. Allahu Akbar. àwọn bàbá wa náà ní 100 àásán ni wọ́n máa ń pè ní ohun ni wọ́n máa ń pè ní nígbà bá pè náà ní lágbájá bí tó dé náà ni ó dúró èmi màrúfù kí ọ ya tọ́ọ̀nù padà ọ gbọ́dọ̀ kọjá bí ọwọ́ ibi tí wọ́n kí ọ sí wọn gbọ́dọ̀ lọ. ويهدنا المنايا للنفوس تقربوا. kútàntì àbá ọkọ sí múdà àwọn tí wọ́n jẹ́rìí mi ní níjọ́ tí mo wá bá àbí àwọn ẹ̀kọ́ níjọ́ tí mo wá bá nídùú Ọ̀ṣun lóòtẹ́ẹ̀lì ẹni tó pè mí tó fẹ́ bẹ̀ mí wá sí yìí bọ̀dá rẹ̀ wà ń bì mo wá débẹ̀ mo ní bọ̀dá kíní tó gbé tó àwọn wà ń gọ́ fún ọ̀ngbà náà. Allahu Akbar. àbá ìdààmú ò ní tọ́ sí yín. Àmín. ìdí ń bà mí inú jẹ́nu ogún ní níbo ló gbé sí ọ̀dọ̀ ta lọ́wọ́. torí mi tó yẹ kí n gbà lọ́wọ́ rẹ̀ ní èmi ò tí ì gbé fún mi. Àbí ẹ̀sùn báyìí ni ò jẹ́ gbẹ̀mọ́. ọlọ́run mọ́tò wà lè lọ́dọ̀ ọ̀dọ̀. Àmín. àwọn BBC ni ò sí sọ̀rọ̀ kan tí mo fẹ́ clear. wọ́n ló lórí ẹbí Murphy ó ní tán bá ti ṣe gbogbo ohun tí wọ́n ṣe lára rẹ̀ tán bá ti yọ ohun tí wọ́n yọ lára rẹ̀ tán ká máa gbé bọ́ọ̀dì rẹ̀ tó kù kí wọ́n gbé wá fáwọn ẹ lọ àròyìn rẹ̀ pọ̀sẹ̀ tó sọ bẹ́ẹ̀ ní olè wa. Allahu Akbar. gbẹ̀ndẹ̀ kọ̀ọ̀kọ̀ ẹ lọ parẹ́ kò sí kíni kò sẹ́ni sọ bẹ́ẹ̀ ní. tó sọ bẹ́ẹ̀ ní olè wa ìpìlẹ̀ ayé màrúfù bàbá aláwo ni. ṣùgbọ́n gbà tí wọ́n parí ọwọ́ apara sọ́dọ̀ ànájí bàbá sọ fún pé ètò ọkọ̀ iṣẹ́ ọwọ́ ni bọ́ ọba fẹ́ sẹ́sì tó fẹ́ sí lọ́hùn kọrí sí mọ́sálásí. Allahu Akbar. wọ́n ní akíbátú níbi mo tẹ̀kí. gbogbo àwọn àbá àtàwọn ìlú níbo lọ́mọ tí kú ọ́ pàwọ́ sí. àwọn tí wọ́n ti kú ní ọ̀pá wa. olúwa ọlọ́run abíọ́ nínú àánú rẹ̀ àbúrò ọlọ́run má jẹ́ ó bàjẹ́ o. Àmín. gbogbo ẹ̀yẹgbẹ́ tampan lápapọ̀. ìkànnì mọ̀máwòrán Wo TV náà ni ẹ ti ń wò báyìí ìyẹn ní ìlú Òṣogbo ìyẹn níbi tí àdúrà ọjọ́ kẹjọ Murphy Àfọlábí ti wáyé òun náà ni ẹ ti rí tẹ̀sí tí ń gbọ́ yẹn olùfẹ́ wa ń lẹ́kùn máa gbọ́ lọ. òṣìṣẹ́ tí ó rí bẹ́ẹ̀ tí ò ní farapa. ẹ gbọ́ nǹkan mẹ́ta ń bẹ bẹ́ẹ̀ ọba wá fìtínà kọ́mọ dèjì ẹ̀. Allahu Akbar. gbogbo ẹni tí ọba wá fìtínà ayé kọ́mọ fẹ́ yàwó kọ́mọ dáṣẹ̀ bí ayé rẹ̀ lójó fìkú. ìwà fìtínà láyé má fà yàwó bọ́ bá fẹ́ obìnrin ò ti fẹ́ fìtínà. ìfẹ́ fìtínà ayé o sì lọ bímọ o lè kó àga 350,000 wọlé ọmọ sì yọ bíléèdì títí òní sùn tó sì mọ ya. fìtínà sí. ó ní ń bẹ tí ò ní ṣe kí ni tí ò ní fara pa. gbogbo ibi tó wù tó bá ti fara pa ọlọ́mọ sábà foríjì. Àmín. ẹ dákun gbogbo ẹ̀yin tó bá ṣẹ̀ lọ́la ń ṣe ọlọ́mbele tà séèyàn. Àbí àmọ̀ ṣẹra wa. àmọ̀ ṣẹra wa gbogbo ẹ̀yin tó náà bá ṣẹ̀ ẹ dákun ẹ wáyè nínú ọkàn yín èmi náà ó sì dálẹ̀ báyìí jọ kan. ẹ dákun ẹ bá wáyè àforíjì fún nínú ọkàn yín ọlọ́run dákun mọ́sá ṣàforíjì ẹ̀yin náà. Àmín. níparí ọ̀rọ̀ mi kí n lọ jókòó. nǹkan mójúkò fún mójúkò. mo sọ fún bọ̀dá mi kan láàárọ̀ yìí ó ti pè mí àbáwá ẹni mo ti fi lágbájá rọ́pò àyè rẹ lọ́dọ̀ mi bọ̀dá kí mo ṣe bó ṣe ń ṣe sẹ́lẹ̀ sí mi kó ló ń ṣe mọ́ bọ̀dá mo ráàyè bí ọdún méjì sẹ́yìn ibi tèmi náà ti ń gún àwọn stẹ́ẹ̀pù tèmi náà ń gún ní ìsìn kí n tó délé kí n tó ronú tí ọ̀nà ti pẹ́ òjijì. Allahu Akbar. nígbà tí mo ń ronú yín là ń pera wa lemọ́ ní ìsìn yìí kí n tó ronú yín ọ̀nà ó ṣe kí ni ọ̀nà ó jì. Mo ti bísí. bẹ́ẹ̀ yẹn bá ti bísí nínú ayé kọ́dà àti rántí àwọn tí wọ́n jọ bí yóò dogun. Allahu Akbar. Má fi ṣèbí náà. ṣùgbọ́n gbogbo ẹni tọ́lọ̀ ń bá ní ẹ̀ka láyé gbogbo yín pátá mo fẹ́ bá sọ̀rọ̀ gbogbo ẹni tọ́lọ̀ tó bá ní ẹ̀ka tẹ jẹ́yàn tẹ harantì táyé ń pè yín táyé náà ń dáyé lóhùn ẹ máa wọ ẹ̀yìn wò ẹ máa wò sàlẹ̀ wò ọgbọ́n ń bẹ lórí tálíkà wò kádàrá ló takò wọn. Allahu Akbar. kádàrá ayé ọgbọ́n ń bẹ nù àárọ̀ kádàrá ayé ni òfin fọ wọn. Wa ma nafsun illa yubaridu mawlida ويدنا المنايا للنفوس تقربوا. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yẹ jì mọ́ wọ́n.
sádùn àwọn gbà ní. àdúrà ọlọ́mọdé aráyọ kú ò lè gbà kálukú ni kó dùn ẹ̀mí ara rẹ̀ ọlọ́mọdé ìsànkú. àmọ́ lọ́kọ̀ kan náà tata àjọ wáyé. alájọ àmàrú ọ̀làjúwọlá kálukú ni kó dùn ẹ̀mí ara rẹ̀ ọlọ́mọdé òun ò ṣe kíni ọlọ́mọdé òun ọ̀sánkú. Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ànábì wà nínú àfihàn Ọlọ́run. ìkànnì mo máa wòran wo ti náà tí ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yọ́ lólùfẹ́ wa nílé ẹni tó jẹ́ àbúrò Murphy gangan ọmọ ìyá ọmọ bàbá náà ni wọ́n sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n dẹ̀ sọ̀rọ̀ nípa Murphy Àfọlábí lọ́wọ́ báyìí ẹ má bá wa kalẹ̀ ẹ̀rọ ìfà níkànnì mo máa wòran wo TV onílẹ̀ tí ń wò wá. ìdájọ́ mi ti parí lórí ẹ̀kọ́ sẹ́ni tó lè bẹ̀mí lórí ẹ̀ tó lè yí padà. kí ni ìdájọ́ náà àkìsára láyẹ̀ fúnná àkìsárù ummataka ilá bí sẹ́fì